ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí a kú ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú ojúmọ́ ìgbéga òun náà ló mọ wa lónìí. òní ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2025 tí ń ṣe ọjọ́ sátidé àbámẹ́ta. wọ́n ní ìmọ̀ ẹni bí ìmọ̀ ènìyàn ìmọ̀ sátánì kò ní jọ lórí ìgbé ayé wa láṣẹ Elédùmarè, nítorí pé wọ́n ní igba ọkọ́ igba àdá wọn ń bòkè é dìtẹ̀ òkè ò jẹ́ gbọ́n lòkè òkè gbọ́n kò sírò ọ̀tẹ̀ tí wọ́n lè dì mọ́ wa lágbára ṣe Èdùmàrè. àwa yìí náà làá borí wọn lágbára ọba mi òkè. ńgbà táwọn ò bá ti ní kí téèyàn kan ó má dá tá a bá sì ti bí èèyàn kankan ṣubú lágbára ṣe Èdùmàrè tiwa náà kúkú dá láṣẹ Elédùmarè. èyí náà mo fi kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, níbi tá a ti máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń jẹyọ jáde lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjíire láàrin wa ń bì báyìí. èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ òun yìí nẹ́kan ló kọ bàbá tó gbìn lọ́mọ. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìíní mímọ̀ jó méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin darapọ̀ mọ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ nípa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ẹ jẹ́ káwa náà tẹ̀ lè gbéra kúrò ní 2K tá a wà yìí ká tẹ̀ gbìyànjú àti ìgbẹ́nulé àti wo 3K subscriber lọ́ọ̀kan. káwa náà gbìyànjú kí àwa náà kí a náà bá a ṣe ń dàgbà nínú jásọ̀tún jásòsì ká máa dàgbà nínú ara ká sì máa dàgbà nínú ẹ̀mí pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. bẹ́ẹ̀ bá ti wá subscribe sórí ìkànnì wa ẹ má gbàgbé ẹ bá wa share ẹ jẹ́ kó délé kó dóko. At least náà ẹ bá gbìyànjú láti comment tí ẹ ò bá ní nǹkan pàtó lórí àwọn nǹkan tí a sọ tí àwọn nǹkan tí a sọ tó bá yé yín tí ẹ sì ní nǹkan kan láti sọ lórí ẹ̀ ó tẹ̀ jẹ́ thumbs up good ẹ kú iṣẹ́ nítorí pé ẹ kú iṣẹ́ báyìí òun náà ni mo rí yíyá. a sì ń sọ̀rọ̀ àwọn ọba méjèèjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Àtaọ́jà ìlú Òṣogbo àti ọba Olúwo eléyìí tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jìjà àgbà. nǹkan míì tún ṣẹlẹ̀ báyìí o nǹkan míì tún ṣẹlẹ̀ ní ìlú Ṣakí o látọwọ́ kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí. tẹ́ mọ̀ wípé láàárọ̀ yìí ìròyìn ti padà gbé o àwọn ìwé ìròyìn olójoojúmọ́ eléyìí tó máa ń jẹyọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ẹ̀rọ alátagbà láti ìjẹta ni ìròyìn yẹn ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde nígbà tí kábíyèsí Àtaọ́jà ti ìlú Òṣogbo tí wọ́n sọ̀rọ̀. now ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ló gbé jáde lórí pé wọ́n ń jìjà àgbà láàrin ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin kábíyèsí ọba Àtaọ́jà ti ìlú Òṣogbo ìyẹn ọba Jimoh Oyètúnjí àti ọba Olúwo ti ìlú Ìwó ìyẹn ọba Abdulrasheed Akànbí. òun náà ni wọ́n sọ pé ti bẹ̀rẹ̀ sí ní rinlẹ̀ gidi gan báyìí. ẹ dẹ̀ mọ̀ wípé kì í ṣe Olúwo ló bẹ̀rẹ̀ ilé lóòótọ́, Àtaọ́jà ni wọ́n bẹ̀rẹ̀ ibẹ̀ bíbẹ̀rẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ wọn ò sọ ní sọ ìbàjẹ́ bí ìgbà téèyàn jà fún ẹ̀tọ́ ẹ̀ ni. òun ni kábíyèsí Àtaọ́jà ni wọ́n jà fún ẹ̀tọ́ wọn fún. wọ́n ní ipò kẹrin ẹ má bínú ipò kẹrin ni Àtaọ́jà tìlú Òṣogbo ni wọ́n wà. bẹ́ẹ̀ sì rèé lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìwó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn jáde wípé ìran bàbá tí wọ́n gbé adé wá láti Ilé Ifẹ̀ ni. wọ́n sì wọ́n upgrade baálẹ̀ Òṣogbo sí ọba. òun ni ìtàn lóríṣiríṣi òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ibi tí kinní gangan ti jẹyọ wá. ok nígbà tí
Àtaọ́jà tí wọ́n ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe during the lecture kan tí wọ́n give ní Ọ̀ṣun State University láti sàmì sí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde karùndínlógún. Ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ló ti jáde wá. Nígbà tí wọ́n sọ pé lásìkò ìgbà ọba Ìyọlá Mátọ̀mí kẹta, ìgbà yẹn ni wọ́n yí àga mọ́ wọn dì. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ lọ kọ́ nìyẹn gangan ló ní pàtó láàárọ̀ òní. Ibi tí mo fẹ́ lọ òun ni ìròyìn kan tó tún jẹyọ jáde o, wípé kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí wọ́n gba ìlẹ̀kẹ̀ lọ́rùn àwọn olóyè tí wọ́n jẹ́ baálẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n rọ̀ wọ́n lóyè o. Ọba ọ̀kẹ̀rẹ̀ Ṣakí tún ti rọ àwọn baálẹ̀ lóyè o. Kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi rọ̀ wọ́n lóyè? Àbí kí ló kọ́ déédéé prompt ẹ̀ tí kábíyèsí sọ wípé kí wọ́n gba ìlẹ̀kẹ̀ oyè lọ́rùn wọn kọ́ lọ́rọ́ kunlé? Ọba ọ̀mọ̀wé Zokalid Oyèníyì Ọlábísí Oyèdépò kẹta, òun náà ni wọ́n sọ pé ìrọ̀nilóyè eléyìí tí ò lọ́jọ́ náà ló dé bá àwọn baálẹ̀ méjì kan. Olóyè Kìlání Àṣìṣì tí wọ́n jẹ́ baálẹ̀ Ìlúà ní ìlú Ṣakí, olóyè Timothy Oyèṣìjí tí wọ́n jẹ́ baálẹ̀ Kèlí Ilé ní ìlú Ṣakí, òun náà ni kinní ọ̀hún náà ni ó dé bá ológbón mọ́ra, ó dé bá wọn náà. Ìròyìn gbé jáde, wọ́n ní gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó jẹyọ jáde, wọ́n ní ìyọninípò fún àsìkò tí ò lọ́jọ́ yìí, òun náà ni ó wáyé látàrí wípé àwọn baálẹ̀ yìí wọ́n náwó nínú ìwàkiwà eléyìí tí ò fi àwọn aṣojú ilẹ̀ Yorùbá hàn dáadáa, bí kò máa tẹ̀lẹ̀, bí kò máa kó àwọn tí ń wakùsà lọ́nà tí ò tọ́ kó wọn lọ síbi tí wọ́n ti ń wakùsà. Òun náà ni gbogbo ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kàn wọ́n tí wọ́n fi mú wá sí ọ̀dọ̀ kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí, tí wọ́n sì sọ pé ìwà yìí ló jẹ́ ìwà pálapàla o. Gẹ́gẹ́ bí olórí àti kábíyèsí nínú ìlú yẹn, wọ́n ní àwọn ò lè gba irú ìwà báyẹn lábẹ́ ìṣàkóso wọn, débi wípé àwọn wàá máa wá wù. Ṣé ẹ sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ yìí ni wọ́n ti kìlọ̀ fún lórí ìwà yìí, ṣùgbọ́n lẹ́sìn ẹ jẹ́ ká wò àwọn baálẹ̀ tí wọ́n base wọn lórí sálárì. Ọba tí sálárì ò bá tó jẹ, tàbí baálẹ̀ tí nǹkan tó bá ń jẹ tí ò bá tó jẹ, kò sọ́gbọ́n máa talẹ̀ tí ò jẹ́ kó ta o. Àbí ṣe a máa rí wọn, ṣé a máa sọ pé baálẹ̀ sì ń ṣiṣẹ́ ni? Let's assume pé baálẹ̀ ṣe bricklayer, ẹni yẹn ṣe bricklayer kó tó di baálẹ̀, tó sì máa gbórí baálẹ̀ yẹn lọ ṣe bricklayer. Provision wo ló wà fún àwọn tí wọ́n jẹ́ olóyè? At least PA to commissioner, mi ò sọ minister o, PA personal assistant to commissioner, ó wà lórí salary ní state government. Mo wá sí ibi tó kéré jù nìyẹn o. Ẹni tó jẹ́ PA sí chairman local government, ó máa bèsè sórí salary. Káṣẹ̀ máa wá sọ àwọn olóyè wa, táwọn olóyè wa tí ò bá sí nǹkan tí wọ́n jẹ, àwọn tó bá dilẹ̀ lè sùn yá lo, ní wo nǹkan tó ń jẹ, wọ́n kàn wò rárá wọ́n wò ilẹ̀ kan tí wọ́n tètè réyẹ̀ kan lórí rẹ̀, nígbà bá sì rẹni tó fẹ́ ralẹ̀ wọ́n á gbé fún ọkọ̀ ọ̀tá. Is there any normal provision for our traditional titles, title holders, wọ́n tí wọ́n jẹ́ olóyè chiefs wa? Kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí wọ́n ṣe ìkìlọ̀ tí wọ́n sì sọ pé kí
irú ìwà pálapàla bẹ́ẹ̀ kó máa ṣẹyọ láàrin àwọn baálẹ̀ tó kù mọ́. Àwọn baálẹ̀ méjèèjì tó kù yìí wọ́n ti ní kí wọ́n máa pera wọn ń baálẹ̀ fún àsìkò tí ò tẹ́ lọ́jọ́ títí dìgbà tí wọ́n lọ fi rò náà. Ohun tèmi fẹ́ mú jáde ńbẹ̀ nìyẹn o. If there is no provision for our, òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba máa ṣàṣìṣe. Ló jẹ́ oríṣiríṣi oyè báyìí lọ́ máa fún aráàlú tó bá ti rí bọ̀rọ̀ kìíní ìlú tó owó ń bẹ lọ́wọ́ rẹ̀, wọ́n á ya gbóyè lé lọ́wọ́. Ẹni tó lówó ló ń joyè láàfin, ẹni ò lówó ń joyè láàfin. Bá ti lówó ó joyè. Ìwọ kàn gbìyànjú kó rẹ́ni tó súnmọ́ kábíyèsí yẹn kó wá sọ àwọn ọmọ ìlú náà lèmi náà, ó sì wù mí kí èmi náà darapọ̀ mọ́ yín láàfin, ẹ wóyè kan fáwa náà. Kí á pà ní kábíyèsí ó gbóyè lẹ́fọ̀ọ́. Ṣùgbọ́n tí nǹkan tí àwọn kábíyèsí tí àwọn tó bá ní tó bá tó wọn dáadáa, kò ní sí nǹkan bẹ́ẹ̀ mọ́. Kò burú tí wọ́n bá ń gbé kọ́ńtrákìtì fáwọn kábíyèsí wa. Ṣèbí àwọn náà kàwé, ṣèbí àwọn náà ń ṣiṣẹ́ kan in one way or the other now. Kan náà lè máa jàǹfààní bẹ̀. Kọ́ńtrákìtì ìlú wọn náà ni kán wá máa gbé fún wọn. Tó bá tẹ̀ gbé kọ́ńtrákìtì ìlú wọn fún wọn gan, ìbá dà kí mínísítà wa sọ pé kọ́ńtrákìtì ojú ọ̀nà yìí o, ọba yín kábíyèsí inú ìlú yín òun la gbé fún o, tí ò bá wá ṣe bóyá kẹ́ lọ dáná sun ààfin. Irú èmi ìbá jẹ president tàbí mo wà nípò mínísítà kan, àwọn nǹkan tó jẹ́ wípé màá máa tì sẹ́yìn aráàlú tó jẹ́ pé ẹni tá a máa gbéṣẹ́ yẹn fún kò ní choice láti ṣe nítorí pé á bẹ̀rù ẹ̀yin aráàlú torí ẹ súnmọ́, kò lè ṣe kó má rìn nínú ìlú, òun la máa gbé fún. Tá a sì mọ̀ pé ó mọ̀ nípa ẹ̀ o. Tá a bá mọ̀ pé a ní ẹnjìníà kan nínú ìlú tá a sì fẹ́ sojú ọ̀nà ìlú yẹn, tó jẹ́ ẹnjìníà yẹn tó jẹ́ kábíyèsí tàbí ó jẹ́ baálẹ̀ tàbí ó jẹ́ olóyè ọ̀tún, a wá fà á lọ sí gbangba. Olóyè ọ̀tún yín tó kọ́lé sí ìsàlẹ̀ odò, adọ́gbọ́n ilé ẹ̀ débi pé tí ò bá ṣe ẹ̀ lè mọ̀nà lé ẹ̀. Òun la gbé sí ojú ọ̀nà yìí fún ìdí èyí o, ẹ̀yin aráàlú, bí ọmọ ìlú yín bá fẹ́ ran yín, á parí iṣẹ́ ojú ọ̀nà, bí ò bá sì fẹ́ ran yín, kò jù bẹ́ẹ̀ lọ. Tọ́ ẹ wo Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí, Oyènẹ́kàn ló kọ̀ bàbá mi, olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ alákìní mímọ̀ tí méjọ mẹ́rú nísìnyí. Ẹ̀kọ́ kì í sì nìyàn lóní belenja bẹ́ẹ̀ náà ni mo ní kí n tún wá fi tò yí létí láàárọ̀ nìyí. K'Elédùmarè kó bá dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ má gbàgbé fún ìpolówó ọjà, ẹ ní àǹfààní àti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti ń bọ̀ lójú amóhùnmáwòrán yín yìí, níbi tí a ti jọ fomi joro ọ̀rọ̀ tí a sì fi ọwọ́ wẹwọ́ láti jọ gbé ara wa lárugẹ. Ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV o. Ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́, ẹ bá wa pẹ́ jó dídẹ́ jó ojú kan. Títí dìgbà tá a fi pàdé, ire ayọ̀ àtàlàáfíà náà láti pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.